awuyewuye àǹtí ará Libya wọ́n dé láti Libya àti Kuwait ó ní mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú fídíò tí mo post yẹn. Téèyàn bá máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tí ìfàjà o bí éèjì wo ló yẹ kéèyàn ó wà àsọdọ́mọbìnrin tí ń relé ọkọ tí sì ṣe pé bóyá ó ti bí kan rí tí sì ṣe pé ó ti bí méjì rí tí sì ṣe pé ó ti lọ lé ọkọ kan rí éèjì wo ló yẹ kéèyàn ó wà kéèyàn ó tó lè sọ pé òun fẹ́ consider second and tó fẹ́ lọ ṣe ìkejì àbí kẹta àbí kẹrin nílé ọkùnrin kan. Torí bí bóyá bẹ́ẹ̀ mi ṣe rò ó ní o èmi a máa wò wípé at the age of 20s kò sí ní tó fẹ́ lọ ṣe second fún. Bóyá bẹ́ẹ̀ mi ṣe rò ó ká mọ̀ wá sọ wípé mo rí program Òru Òmẹ́ni Ọ̀wọ̀ ọjọ́ kan lady yẹn ní àti 19 years lòun àti married man yẹn ti ń fẹ́ra láti bóyá bíi 17 bíi 20 years ni òun lóyún fún. At the end ó sàsọ itú tí wọ́n fi òun pa nínú ilé yẹn tó jẹ́ wípé ó ti wá bọ́wọ́ rí fún gan gbogbo ọmọ tó bí bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe yánmọyànmọ́ bẹ́ẹ̀ náà náà sáyé tiẹ̀ náà bí ò ṣe wù ú kó tó wá di pọ́n advice ẹ̀ wípé ọjọ́ sàsálà fẹ́mi rẹ̀ kẹ́mi rẹ̀ mọ̀ bọ̀ sí. So many cases like that. Ẹlòmíì lè ní at the age of 21 at the age of 22 at the age of 20 kìíní kan. Ṣé ǹjẹ́ o mú ọpọlọ wá ẹ má bínú o bí mo ṣe gbé òun o kí ọmọ 21 ọmọ 22 kó lóun fẹ́ lọ ṣe second third níbì kan ó look somehow lójú tèmi o ó look somehow ni mo ṣe wá wò pé ẹ̀yin olólùfẹ́ mi dákun inú mi ó dùn tẹ́ bá lè dá mi lóhùn pé éèjì wo àbí kò ní ṣe pẹ̀lú éèjì kéèyàn kàn jí ní kùtùkùtù ayé rẹ̀ at least at the age of 20 náà ó yẹ kí ojúṣe mọ ọmọ bọ̀ ni kí ọmọbìnrin gan tiẹ̀ wò pé kí mo fẹ́ fayé mi dá rárá bóyá bẹ́ẹ̀ mi ṣe rò ó ju pé kéèyàn ti wá lọ ọmọ jagun fún ọkùnrin kan lọ wọ́n ti máa sọ pé èmi ló kọ́kọ́ fẹ́ èmi kọ́ ti máa bára rẹ̀ nínú wàhálà láàárọ̀ kùtùkùtù ayé rẹ̀ orí bákan àti 24 ni làǹtí ni àǹtí ará Libya àti 21 ni torí àwọn ní 24 làwọn ọkọ ní 21 ni èwo náà ni ọjọ́ orí rẹ̀ wá ti débi wípé ó wá lè ní sùúrù fún single tọ́jọ́ bẹ̀rẹ̀ ayé yín àfikọ́ rẹ̀ mọ́ torí ara rẹ̀ bọ ogun káàkiri kọ́ ọmọ fi àárọ̀ kùtùkùtù ọjọ́ ayé tiẹ̀ wá wàhálà kiri torí ìgbà téèyàn bá wá wàhálà kiri mo rí sí. tán bá sọ wípé consider ilé olórogún consider ilé olórogún pé kínní àwọn tí wọ́n ti wà of age tó ti wà of age tó jẹ́ wípé bóyá married náà ní sí approach wọn ẹlòmíín sìn late 30 ló wà late 30s lẹ́lòmíín wà àwọn yẹn là ń pẹ̀tù sí lọ́kàn ṣe ilé olórogún àmọ́ á jẹ́ mẹ́mẹ́ tó ti fẹ́ ti 21 years sọ́ọ̀mù yà rẹ̀ dání ni tí ó lè mọ ọbọ̀ jagun lọ́hùn àbádùá náà níyà rẹ̀ ó mọ̀ fi ránṣẹ́ sí ọbí tó wà torí òye mi ní at 20s rẹ early 20s ó ti fẹ́ rè tọrùn ara rẹ̀ bọ́ sọ̀lọ̀ ẹ dákun ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ n bá yín pàdé ní comment section kí lẹ̀yin rò ṣé bí mo ṣe rò lẹ́yìn náà ṣe rò ni àbí bá mi ní ẹ dákun ẹ jájọ pàdé ní comment section alájìkẹrin iná ẹ bá like ẹ comment ẹ repost ẹ subscribe ẹ bá mi share ó dàbọ̀.